adédèjì. bẹ́fọ̀n bá wọ̀dàn kò sẹ́ranko tó máa dùbú ẹ̀. késekése àná lẹ ṣì ń ròyìn o kàsàkàsà bá wọlé dé. akíkanjú ọmọ bàbá ẹ̀ tún rè akíkanjú ọmọ pẹ́rì ọmọ ń gẹ̀lẹ̀dẹ́ ilé ìbára ọmọ àsúwéjagun. ẹnu adédèjì sàlámì mi o. ìbára aláyà afẹ̀gbádùn aborí kólu gbójú òtítí àmì lúwò bí òjò. níbikíbi tá a bá lè wá ká má gbàgbé ilé. torí pé ìran ọmọ tó sọ lẹ́nu àwọn náà ni wọ́n sàpò ìyàkọ́ èèyàn wà lè máa tọ̀ kó máa kọ̀dí síta kó máa kọ̀dí sínú ilé kó máa ṣẹ̀yọ́ kó máa ṣẹ̀yọ́ ẹ̀. ọ̀rọ̀ pìtàn rí ẹwà nǹkan jókòó. wọ́n bá tiẹ̀ fẹ́ ṣẹ̀yọ́ béèyàn fẹ́ ṣẹ̀yọ́ ọ̀rọ̀ pìtàn wá. ọ̀rọ̀ pìtàn. èèyàn á ṣẹ̀yọ́ síta ni. fúnfún àbọ̀. Skeledi ti dé. ọ̀gbẹ́ni bá ti ń kọ̀dí síta tó ń ṣẹ̀yọ́ nú ilé. àwa fẹ́ gbọ́ ẹ àwa fẹ́ gbọ́. irú wọn náà ló ń fọwọ́ òsì ni wọ́n fi júwe ilé baba tó bí wọn lọ́mọ. Skeledi pírísẹ́ńtà. Skeledi pírísẹ́ńtà wá. pírísẹ́ńtà. Skeledi pírísẹ́ńtà. ẹni bá ń kọ̀dí síta tó ń ṣẹ̀yọ́ nú ilé. tí ń bá a bọ̀. ìran wọn náà ni wọ́n ń fọwọ́ òsì júwe ilé baba tó bí wọn lọ́mọ. ọjọ́ jíjẹ. ọjọ́ ẹ̀rí jẹ́. ọjọ́ torí náà èmi ò ní bá wọn kọ̀dí síta tó ṣẹ̀yọ́ nú ilé. ọjọ́ kẹrẹ pé. akíkanjú ọmọ bàbá rẹ̀ akíkanjú ọmọ pẹ́rì ọmọ ń gẹ̀lẹ̀dẹ́ ilé ìbára ọmọ àsúwéjagun. kéré mi kọ́ o kéré mi kọ́ o iṣẹ́ ńlá ló ń ṣe. Skeledi oníbúrẹ́dì tó yọ́ bọ́tà ìmọ́lẹ̀ ìdí òkùnkùn jápa kò fèrò kò sí fálá tẹ́tẹ́rẹ́ o. mi kọ́ o kéré mi kọ́ o iṣẹ́ ńlá ló ń ṣe. torí déré bá déré alẹ́ ẹjẹ́ ké sáwọn ọmọ wẹ́wẹ́ tó bá déré èlè lùlù ọmọ àyàn lónìí yẹn. bá di ká fọ̀rọ̀ ká fi dára ẹ̀fẹ́ ẹ bá ń ké pọ̀ ọmọ akúdùmárìgbẹ́ ọmọ agbélépa bí ọdẹ. ẹ ké pọ̀ ọmọ ń gẹ̀lẹ̀dẹ́ ilé ìbára. kéré o kéré o. ẹ̀fẹ̀ lú ìbára àmbásádọ̀ ẹ̀fẹ̀ lú ìbára. kéré o kéré o. kékulé gbọ́ kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o. ó ti dé ó ti dé ó ti dé ọ̀rọ̀ lọ́mọ ilé ti jẹ. fó bẹ́ẹ̀ adédèjì sàlámì ti dé. mo ti dé o. késekése àná lẹ ṣì ń ròyìn o kàsàkàsà bá wọlé dé. ọyá ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. látẹnu adédèjì sàlámì mi o. ó mà tún ṣeé ṣe kán wá fẹjọ́ mi sùn yín. gbogbo ọmọ Yorùbá. ẹ̀yin yóò pàkẹ́ ọ̀làkẹ́ alágogo èdè abara tágẹ́sẹ́ arúgbó aṣọ má balẹ̀ ó ṣeé ṣe kán wá fẹjọ́ mi sùn yín. ẹ bá ń sọ fún wọn ẹ sọ fún wọn pẹ́yìn lọ́rẹ̀ èmi lọ́mọ rẹ̀. ẹ sọ fún wọn pẹ́yìn lọ́rẹ̀ èmi mà lọ́mọ rẹ̀ mo ti dọ́mọ rẹ̀ lónìí. gbàgbé orírun wa. rí náà a kì í fọmọ rẹ̀ bọ́rẹ̀. pìtàn rí a kì ẹwà í fọmọ rẹ̀ bọ́rẹ̀. a kì í fọmọ rẹ̀ bọ́rẹ̀. ọ̀rọ̀ pìtàn. ọ̀wọ̀ ní tígi aládì ọ̀wọ̀ ní tígi ọ̀wọ̀. pìtàn. mo sì dẹ̀ sọ́wọ́ mo sì dẹ̀ sọ́rùn. ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà. Skeledi ti dé. òkú àbọ̀. àwa fẹ́ gbọ́ ẹ. àwa fẹ́ gbọ́ ẹ. àwa fẹ́ gbọ́ ẹ. ètò rẹ̀ ládùn gan. àpẹẹrẹ ó tún ti yá nìyẹn o. Skeledi pírísẹ́ńtà. ó tún ti yá nìyẹn ọ̀rọ̀ pìtàn pẹ̀lú adédèjì sàlámì Skeledi pírẹsẹ́ńtà. orí ọ̀nà tádẹ́dá láàlẹ̀ ni mò ń tọ̀ yìí tó ṣá láàlẹ̀ ni mò ń gbà. kútọ̀nù òṣà títí mo fi jálù òṣògìṣògìṣò. ebe òṣà tó dáwọ́ oṣù tẹ́lẹ̀ lọ́ọ́ dáwọ́ ẹfun tàfi lórí adé afọ ọlọ́wọ̀ tí sọmọ bíbí inú àgbọn nìrègùn. ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà. ọjọ́ ayé ó lọ. kéré mi kọ́ o. kéré mi kọ́ o kéré mi kọ́ o iṣẹ́ ńlá ló ń ṣe. Ifábọ̀wálé aríbire kọ́fà bàbá ọ̀yọ́ aládò olórí oníyèmọ̀já ìlú ìbàrà. kéré mi kọ́ o. ọmọ akúdùmárìgbẹ́ ọmọ agbélépa bí ọdẹ yẹ̀yẹ́ ẹ̀fẹ̀ ìlú ìbàrà ìgbọ́n alíkà ìlú ìbàrà ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. olóyè Ifálékè Ìfágbénró Amúṣàn olúwo ìlú ìbàrà ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. olóyè Abíọ́dún Amúṣàn ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi akí gbogbo ìlú ìbàrà. kéré o kéré o. olóyè Mùtíù Àyìndé àjẹpé ayé ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi olórí ajé ìlú ìbàrà. kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o. ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi ẹ̀yin àgbààgbà. bẹ́ẹ̀ adédèjì sàlámì ti dé. késekése àná lẹ ṣì ń ròyìn o kàsàkàsà bá wọlé dé. ibo la pè náà wà olóyè dé ibo ló wà ibo ló gbà lọ. dé ọ̀rọ̀ pìtàn látẹnu adédèjì sàlámì mi o. gbogbo ọmọ Odùduwà pátá gbogbo ọmọ Yorùbá. níbikíbi tá a bá lè wá ká má gbàgbé. orípa iná lẹ́sàn kọ́kọ́ ẹni oṣin ló bá fojú di mí ọ̀pá ńlá bejò látàrí ó ṣèdíwọ̀ ẹ̀kẹ́ adíá fún ládé yoríjì. ládé yoríjì tí í ṣayé jíògbè bá ń gbére tèmi wá. ọ̀rọ̀ pìtàn rí ẹwà nǹkan jò. lọ́jọ́ tí wọ́n ń fẹnu yọ̀ wí ti ládé yoríjì. wọ́n ní kó rúbọ
ládé yoríjì rúbọ orúbọ iyọ̀ ẹ fẹ́nu yọ̀ wí tèmi ẹ̀yin ènìyàn wọ́n ní kó rúbọ kó fobì rúbọ ọjọ́ náà ló bíbí kú ẹ̀ dànù. àwa fẹ́ gbọ́ ẹ àwa fẹ́ gbọ́ ẹ ètò rẹ̀ ládùn gan. Skeledi pírísẹ́ńtà. Skeledi pírísẹ́ńtà wa. àti pé ajé olókun asọ̀rọ̀ dayọ̀ mo pè orí òkun òní burú títí ó máa lè fẹ́lẹ́lẹ̀ wọ́n rọ̀ olókun abara lè koko bí ọ̀tá bí kẹlẹ̀bẹ̀ bá balẹ̀ afárá yérùpẹ̀ kìtìkìtì. ọjọ́ àìrí jẹ ọjọ́ jíjẹ ọjọ́ àìrí jẹ. ìbà àwọn tó kọ́ tẹlẹ̀ náà dò ìbà àwọn tó kọ́ tẹlẹ̀ náà dò ìbà àwọn tó kọ́ tẹlẹ̀ náà dò akíọ̀lẹ̀ aṣáwó sàgbámì goronjo ìbà akíọ̀lẹ̀ aṣáwó sàgbámì goronjo ìbà pákí orẹ́fọ̀n gángan wọn arùbí ológbò ẹ̀gàn láfà lálùbú adúbí iwájú òun ajíbóyè dídà láfà lálùbú adúbí iwájú òun ajíbóyè dídà ògèdègèdè ti di ọmọ ilé tí ó wá gbóúnjẹ o. késekése àná lẹ ṣì ń ròyìn o kàsàkàsà bá wọlé dé. adédèjì sàlámì yín tún rèé Skeledi pírẹsẹńtà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì. tàn látẹnu adédèjì sàlámì mi o. bọ́lá ẹlẹ́jà bọ́lá tinúbú ìyálóde oníyemọjà ìlú ìbára yọ̀rí ègbó. níbikíbi tá a bá lè wá ká má gbàgbé ilé. láyé káyé. ẹni tó fẹ́ ni ó yàtọ̀ sẹ́ni fẹ́ni dénú ẹni fẹ́ni yàtọ̀ sẹ́ni fẹ́ni dénú. kò lè kájọ kọ́gbọ́n o. ká nífẹ̀ẹ́ èèyàn ó yàtọ̀ sí pé ká fẹ́ èèyàn dénú. ọ̀rọ̀ pìtàn. ọ̀rọ̀ pìtàn wa. ìdí ti dé. ká nífẹ̀ẹ́ èèyàn ó yàtọ̀ sí ká fẹ́ni dénú o. òkú àbọ̀. àwa fẹ́ gbọ́ ẹ. bá gbogbo ẹ̀yin ìmùlẹ̀ tẹ́ fẹ́ mi dénú. ètò rẹ̀ ládùn. bá gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ fẹ́ mi dénú. Skeledi pírísẹ́ńtà. adédìrúrà yèyé ọba ibo ló wà. kéré o kéré o. kékulé gbọ́ kó lọ sọ fún toko pé ọmọ pẹ́rì ti dé o. ẹ bá ń gbómi yemọja ìlú ìbára. ó lọ rò fó bẹ́ẹ̀ adédèjì sàlámì ti dé. késekése àná lẹ ṣì ń ròyìn o kàsàkàsà bá wọlé dé. ètò kan ètò ló gbòde ọ̀rọ̀ pìtàn látẹnu adédèjì sàlámì mi o. gbogbo ọmọ Odùduwà pátá gbogbo ọmọ Yorùbá. níbikíbi tá a bá lè wá ká má gbàgbé ilé. ẹ bá ń wómi yemọja ìlú ìbára. bá lè wá ká má gbàgbé orírun wa. bọ́lá ẹlẹ́jà bọ́lá tinúbú ìyálóde oníyemọja. kànjọ kò lè kájọ kọ́gbọ́n o. ọ̀rọ̀ pìtàn. ọ̀rọ̀ pìtàn wa. ọ̀rọ̀ pìtàn. ọ̀rọ̀ pìtàn wa. Skeledi ti dé. òkú àbọ̀. Skeledi ti dé. òkú àbọ̀. àwa fẹ́ gbọ́ ẹ. àwa fẹ́ gbọ́ ẹ. àwa fẹ́ gbọ́ ẹ. ètò rẹ̀ ládùn gan. torí pé iná lẹ́ni ọdán ní ìṣàwó wọn nù lé ìkíní ìṣàwó wọn lọ́ọ̀dẹ̀. ẹni kékeré báyìí láti pèlè àwo tó bá dókè tán agbodò agbọlọ agbodò bàbá ìkòkò. adíá fún ayé nígbà tó ń sunkún àìlẹ́nìkan. wọ́n ní lọ́dún náà lọ́hùn àwọn ohun mẹ́rin ló wà nú ayé ìkíní ní ilẹ̀ kejì omi ìkẹta afẹ́fẹ́ nígbà tí ọ̀nà kùẹ̀kù ẹṣẹ́ lẹ́ẹ̀kẹrin wọn. àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn lọ bẹ́lẹ́dùmarè lọ́jọ́ kan wọ́n láwọn fẹ́ wúlò nípa rere láyé. elédùmarè ní kí wọ́n rúbọ eku méjì olùwérí ẹja méjì abirù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ òbí adìyẹ méjì abi ẹ̀dọ̀ lùkélùké. wọ́n rúbọ ẹbọ fín ẹbọ sì dà. tó bá ṣe bí ìṣe tèmi ni adédèjì sàlámì Skeledi pírẹsẹńtà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì. ẹ wọ̀wọ̀ pẹ̀ lára mi. àti pé orí ìdíṣẹ́ mi mo ṣe dí ológun ṣẹ́ṣẹ́ṣẹ́ mi mo ṣe ológun ṣẹ́ṣẹ́. ọ̀rọ̀ gẹ̀dẹ̀ tó lóun ó belédùmarè wí jọ́njọ́ sí aṣọ ẹ̀fọ́ ló dàbúrà kí ẹ máa relé gbogbo olubi kó máa relé agbẹ́yìnbẹ́bọ jẹ́ mo ti sanwó yín.
ibì kan lágbà yọ ń jẹjọ ìtàn kan lágbìyànjú tá a mú wá lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí ní jẹjọ tún akọni kan ìtàn òǹkọ̀tàn akọni òǹkọ̀tàn kan òun náà lágbìyànjú tá a mú ìtàn ẹ̀ wá lórí ètò ọ̀rọ̀ pìtàn yìí ní jẹjọ tá a láǹfààní láti béèrè ìbéèrè ẹ̀yin ará ilé náà tẹ̀ sí láǹfààní láti dá sí wọn tó jẹ́ ìbéèrè tá a béèrè náà ààrẹ ni gbà á ìyẹn la pè ní nípa òǹkọ̀tàn dí òfágúnwà tá a sì béèrè pé kí ni orúkọ ẹ̀ gan ìyẹn nìyí tá a mú wá níjẹjọ ṣùgbọ́n tí ò sẹ́ni tó gbà ká tó fi ṣe tàtẹ̀jíṣẹ́ àmọ́ bákan náà bá a ṣe fi ṣe tàtẹ̀jíṣẹ́ náà ìwọ̀n a máa tún sọ fún wa lónìí rèé ọ̀pọ̀lọpọ̀ tó dáhùn ẹ̀ náà ló jẹ́ pé wọ́n gbìyànjú ni àmọ́ àwọn èèyàn gbé gbá ní rẹpẹtẹ gan láwọn èèyàn fi gbé gbá mọ ẹni tó tún láǹfààní tó tún gbà á àwọn náà orí wọn tún ti sọrí ẹni tó láǹfààní tó gbà dáadáa orí wọn ti sọrí nínú èyí tá a tún fẹ́ pín fún ti ọdún ìyẹn adìyẹ àtìrẹsì ọdún tí Skeledi pírẹsẹ̀ntà gbogbo àwọn olólùfẹ́ wa àwọn tó ń ṣonígbọ̀wọ́ tí wọ́n ń dúró tì wá tí wọ́n jẹ́ kójú tì wá gbogbo èyí tí wọ́n gbé lẹ̀ pé káwọn èèyàn fi ṣọdún ẹnìyẹn náà tún ti láǹfààní ó ti forí kórè ń bẹ̀ orúkọ gbogbo àwọn mọ́kànlélógún ọ̀hún láìpẹ́ láì jìnnà ẹ tún bẹ̀rẹ̀ sí gbọ́ orúkọ wọn lórí afẹ́fẹ́ nínú àwọn ètò wa gbogbo ẹ máa gbọ́ ìyẹn àwọn tó nẹ̀tọ́ láti wà níbi tá a ti máa pín oúnjẹ náà àti rẹ́sì àtàdìyẹ ọdún gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ láti wà ńbẹ̀ nìkan ni ìdí nìyẹn tá a ṣe sọ pé ẹni tá a bá pè tí ò bá sorúkọ ẹnu ẹ̀ kó má ṣòpò wá rárá kó má tiẹ̀ yọjú rárá débi pé yóò tiẹ̀ wá pé òun á tiẹ̀ wá tọkọ̀ létí póun á wá bẹ̀ lẹ́yìn àwọn tó jẹ́ pé mọ́kànlélógún 21 tí wọ́n ní àyàndó ń jẹ fún gbọ́n ọ̀wọ́ eléjì rẹ̀ wọ́n tún ṣe bẹ́ẹ̀ lánàá Skeledi wá gbérẹsì ó agbérẹsì ní kálukú wọ́n tó fowó ránṣẹ́ wọ́n tó ń gbérẹsì ilẹ̀ lórí ọ̀dọ̀ jagun àṣọ olóyè Pius Ìbítókun Obama àti olóyè Ilégbèdé Sẹ̀míù akọgun akọ́lékótó bákan náà baálẹ̀ housing estate òkè àtà ìyẹn olóyè Ganiu Abíọ́dún Akínọlá àti akígbógun ìlú Ìbàrà wọ́n tún jẹ́ balógun òkè àtà ìyẹn olóyè Abíọ́dún Abdulkadri Amúsàn gbogbo wọn bàbá wa náà ní Alhaji Monsur kówó pé Bàlájì Nata bákan náà Alhaji Ọlájídé ẹ̀rẹ́ abúlé ṣòwò ìka onígangan randa àbí àwọn ẹ̀gbọ́n wa lóríṣiríṣi tí gbogbo wọn ń súgbà wa tí wọ́n pé ojú òní tì ọ́ Skeledi pírẹsẹ̀ntà èyí kò tún fáwọn èèyàn ní oúnjẹ ọdún nítọdún yìí bákan náà bàbá wa wòlíì Ọlọ́run ní Ṣọlá Mùsùrù bàbá orí òkè ìmọ́lẹ̀ bàbá oníbíbélì ẹ máa ṣeun gan ìyá wa Alájà Oyèdélé ìyá Sẹ̀kínà ọmọ mi Àjọkẹ́ Adé gbogbo yín pátápátá ni mo kí ọ̀rẹ́ mi náà Sunday olóyè Sunday Àríàgò tí jagun àṣọ ààrẹ jagun àṣọ lọ́hùn-ún ọ̀rẹ́ mi náà gbìyànjú dáadáa gan ààrẹ jagun àṣọ àwọn èèyàn dìde àmọ́ àwọn èèyàn 21 àlẹ́ wọn ní á fún kìí ṣe gbogbo yín Thompson náà tún ti ní sorúkọ tòun wà ńbẹ̀ wọn ẹ̀ tí ì jẹ́ kí mi náà rí list yẹn mi mọ̀ bóyá orúkọ Thompson náà wà ńbẹ̀ mi ti rí list yẹn ṣùgbọ́n fún ti tètò òní bó là á yà sí bó là ń lọ lónìí ibo gan là á yà sí torí pé a tún máa tún láǹfààní láti fún àwọn èèyàn káàdì lónìí ó dẹ̀ kú bí èèyàn bélé já tó máa tún kún àwọn tá a fẹ́ fún lóúnjẹ náà bí tá a wá ń yàrí lónìí wọ́n fi atẹ́tí balẹ̀ jẹ́ ká gbọ́ tòní ẹ jẹ́ á gbọ́ ìtàn tá a fẹ́ mú wá lónìí èyí tí ọ̀rọ̀ pìtàn fẹ́ mú wá
wípé ọ̀rọ̀ pìtàn a sọ pé ètò tiwa kì í ṣe àlọ́ gẹ́lẹ́ bó ti rí ni ìrèé tá a fi pè é ní ọ̀rọ̀ pìtàn torí pé ọ̀rọ̀ asọ́npa tiwa náà asọ̀tàn pa wà ń sọ nípa àwọn kan náà nìyẹn àwa tún fẹ́ sọ tẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ pìtàn tún rìn báyìí civilization yẹn ọ̀rọ̀ pìtàn rìn báyìí a fẹ́ dèlú Ìbàdàn àkọ́kọ́ Ìbàdàn Lágelú ọ̀rọ̀ àpátámàjà ibẹ̀ là ń rè lónìí Ìbàdàn àkọ́kọ́ ìtàn Ìtẹ̀dó Ìbàdàn àkọ́kọ́ àti òpin ẹ̀ bí Lágelú bó ti ṣe tẹ Ìbàdàn àkọ́kọ́ dó tí Ìbàdàn àkọ́kọ́ ọ̀hún tó sì tún wá sí òpin ohun èyí tá a fẹ́ gbọ́ lórí ètò ọ̀rọ̀ pìtàn lónìí pẹ̀lú Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ̀ntà Ògúnfowórà Ridwan Honorable Hakeem ẹja lónìbú Lámúdà olóyè Pius Bítókun Obama olóyè Elégbèdé Sẹ̀míù Akọ̀gan Akọ́lékótó Òkè Àtà kátà yíyanjú ẹ̀ àfáà Níyàs ẹ máa bá mi pín kẹ́ ẹ máa bá ń ṣe àìdáadáa yàwó Kudirat Oyèwọlé ẹ máa bá ń pín kẹ́ ẹ máa bá wa ṣe ẹ pín dáadáa ẹ̀yin tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ń bẹ̀ náà lójú òpó kọjú síwèé ẹ lọ wà ń bẹ̀ kẹ́ darapọ̀ mọ́ wa ẹ lójú òpó kọjú síwèé wa ilé iṣẹ́ rédíò wa Sweet 107.1 Facebook page wa ẹ lọ wà ń bẹ̀ kájọ máa gbádùn ẹ̀ ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ̀ntà ìtàn Ìtẹ̀dó Ìbàdàn àkọ́kọ́ àti òpin ẹ̀ Ìbàdàn Lágelú ọ̀rọ̀ àpátámàjà. ẹ ṣeun o ẹ̀yin oníbàárà wa tẹ́ ẹ gbọ́ nípa Orange Friday tẹ́ ẹ sì fowó yín ralẹ̀ yẹn tẹ́ ẹ jẹ èrè ìdá 50% gain lójú ẹsẹ̀ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ sọ wípé 800,000 naira pọ̀ àmọ́ tẹ́ ẹ bá rí èyí tó kéré sí ẹ̀yin náà fẹ́ jẹ ìgbádùn Orange Friday iléeṣẹ́ IAS ti ṣetán láti tẹ́ ẹ̀yin náà lọ́rùn gẹ́gẹ́ bí oníbàárà wa ọ̀wọ́n Orange Friday ẹ̀yin ẹ ṣàtìrí dájú pé ẹ pẹ̀lú àwọn olóríire tí wọ́n á ra plọ́ọ̀tì ilẹ̀ méjì táǹtà ní 400,000 naira lójú ẹsẹ̀ ilẹ̀ 600,000 naira ìyẹn plọ́ọ̀tì mẹ́ta lẹ́yìn náà máa gba ọjọ́ yẹn gan ni èrè ìdá 50% gain ó ti gorí ilẹ̀ tẹ́ ẹ ra ọ̀hún ìwọ náà tètè kàn sí iléeṣẹ́ IAS tó bá súnmọ́ yín jùlọ torí ogúnjọ́ oṣù kejìlá yìí ní àǹfààní aláìlẹ́gbẹ́ Orange Friday yìí máa kásẹ̀ ńlẹ̀ pé 081 51 63 63 81. Make you join the Obunge Yellow Awoof giveaway. They jollificate with extra 500% bonus anytime when you recharge with 100 naira or more on top MTN Better Talk. And if you like everyday Awoof, na star 888 hash, you go take recharge to enjoy 600% Awoof bonus on top MTN Awoof for you and enjoy 700% extra bonus every time when you recharge 100 naira or more on top MTN Yafu Yafu. So turn up Awoof with a boost brain. Everywhere you go, MTN. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé. ó yẹ ẹjẹ́ àtẹ̀lé mi ká lọ ẹjẹ́ àpè gbogbo àwọn màjèsín ká pera wa ká tún jọ gbọ́ tòní ìtàn Ìtẹ̀dó Ìbàdàn àkọ́kọ́ àti òpin ẹ̀. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òǹpìtàn wọ́n já mọ̀ pé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Kóòtù Òjìrè wọ́n ṣe dìde láti Ilé Ifẹ̀ já mọ̀ pé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní ìlú Ìbàdàn náà bẹ́ẹ̀ náà ni wọ́n dìde láti Ilé Ifẹ̀
àwọn òpìtàn tẹ̀síwájú. àwọn òpìtàn ní ọkùnrin alágbára ńlá kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Lágelú ọ̀rọ̀ àpátámàjà. ọ̀nà òun náà ló gbéra láti Ilé Ifẹ̀ pẹ̀lú àwọn èèyàn ẹ̀ tí wọ́n wá ibi tí wọ́n máa tẹ̀dó sí. Lágelú ọ̀rọ̀ àpátámàjà òun àtàwọn olólùfẹ́ ẹ̀, àwọn ẹmẹ̀wà ẹ̀, àwọn èèyàn tiẹ̀ náà tí wọ́n fẹ́ràn ẹ̀. Lágelú sì rèé alágbára ọkùnrin alágbára ni, jagunjagun alágbára gbáà ni Lágelú. wọn ló kọ́ àwọn èèyàn ẹ̀ sòdí, ó sè wọ́n jiná, ó dira fún wọn. wọ́n gbéra kúrò nílé Ifẹ̀ láti lọ tẹ̀dó. wọ́n wá bí wọ́n máa tẹ̀dó sí lọ. ẹ wò ó, iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ní bẹ́ẹ̀ sì rèé lásìkò náà wọ́n pé igbó kan wà tó jẹ́ pé igbó ẹ̀rù jẹ̀jẹ̀ ni. wọ́n ní kódà gbogbo àwọn alágbára tó wà ńlẹ̀ kóòtù òjìrí ńgbà náà lọ́hùn-ún ló jẹ́ pé wọ́n á máa sá láti dé inú igbó yìí, níbi igbó yìí ní agbára dé. wọ́n á máa sá láti dé igbó yìí rí pé igbó ẹ̀rù jẹ̀jẹ̀ ni. wọ́n yìí débẹ̀, wọ́n ya ti igbó náà sọ́tọ̀. wọ́n pé àwọn ẹranko abàmì, àwọn ẹranko alágbára, àwọn ẹranko ńlá, àwọn ìwìn ọ̀rọ̀ àtàwọn nǹkan alágbára míì ló wà nínú igbó yìí bìbà. dèrè tó fi jẹ́ pé wọ́n alágbára gan lẹ̀ Yorùbá, wọ́n pé ẹ̀rù á máa bà wọ́n láti dégbò yìí. ẹ wá wò ó, iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n wá pé igbó yìí òun là ń pè ní igbó ìparà. igbó ìparà yìí wọ́n ní wọ́n pé ó wà ní lẹ́gbẹ̀ẹ́ igbó ọ̀dàn. igbó ìparà òun náà nígbó yìí tó wà lẹ́gbẹ̀ẹ́ igbó ọ̀dàn. wọ́n pé ẹ̀rù jẹ̀jẹ̀ igbó ni. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wá pé igbó ìparà yìí gan òun náà ní Lágelú ohun àwọn èèyàn ẹ̀ ni wọ́n wá wọ̀ lọ. igbó tó jẹ́ igbó ẹ̀rù jẹ̀jẹ̀, ẹ mọ̀ pé a pé Lágelú fúnra ẹ̀ ọkùnrin alágbára, jagunjagun alágbára ni, akọ lójú ogun. òun ni Lágelú. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ló já mọ̀ bẹ́ẹ̀. igbó yìí gan lòun àtàwọn ẹmẹ̀wà ẹ̀, àwọn èèyàn ẹ̀. igbó ìparà yìí tó wà lẹ́bàá ọ̀dàn yìí òun ni wọ́n wọ̀ lọ. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n nígbà wọ́n máa fi dé inú igbó yìí lọ́jọ́ náà ilẹ̀ ti ṣú tí Lágelú àtàwọn ẹmẹ̀wà ẹ̀, Lágelú ọ̀rọ̀ àpátámàjà, wọn àtàwọn èèyàn ẹ̀ tán máa fi dénú igbó ìparà yìí lẹ́bàá ọ̀dàn. wọ́n pé ilẹ̀ ti ṣú. kò sóhun wọ́n máa jẹ sùn, wọn ò rí nǹkan kan tí wọ́n máa jẹ. wọ́n ṣe ìwádìí ohun àwọn òpìtàn ní wọ́n rí igi kan. igi tí wọ́n rí yìí wọ́n pé igi òro ni. àwọn òpìtàn ní òro yìí ni wọ́n wá ká. òro tí wọ́n ká yìí òun ni wọ́n wá gbìyànjú tí wọ́n jẹ sùn lálẹ́ ọjọ́ náà.
nígbà tí wọ́n dé inú igbó ìpara lẹ́bàá ọ̀dàn yìí òròyìn wọn jẹsùn. ìdánwò ẹ̀gzáàmù ìdánwò ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn. wọ́n ní wọ́n wá tẹ̀dó sínú igbó yìí látìgbà náà. igbó ìpara tó wà lẹ́bàá ọ̀dàn Lágelú ọ̀rọ̀ àpátámàjẹ̀ òun àtàwọn èèyàn ẹ̀ wọ́n tẹ̀dó bẹ̀. ó wá bẹ̀rẹ̀ sí di ìletò kékeré. ẹ wá wò ó wọ́n já mọ̀ pé bí Ìbàdàn alákọ̀ọ́kọ́ bó ṣe bẹ̀rẹ̀ rèé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ àwọn òkùtàn ni wọ́n sọ bẹ́ẹ̀. Ìbàdàn àkọ́kọ́ bó ti bẹ̀rẹ̀ rèé. wọ́n tẹ̀síwájú wọ́n nígbà àwọn èèyàn bá wá fẹ́ sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn tó mọ Lágelú ọ̀rọ̀ àpátámàjà dáadáa tó mọ̀ rìn àjò ẹ̀ láti ìlú Ilé Ifẹ̀ ni wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nígbà òkìkí ẹ̀ bẹ̀rẹ̀ sí kàn wọ́n wá pé ọkùnrin Lágelú ọ̀rọ̀ àpátámàjà ń alágbára ọkùnrin tó wà nílé Ifẹ̀ ń òun mà ló lọ tẹ̀dó sí igbó ìpara tó wà lẹ́bàá ọ̀dàn. náwọn èèyàn máa wò pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lódò ohun táwọn èèyàn náà ń lọ ṣamẹ́. ẹ já lọ wò bóyá rọ́ ni àbó òótọ́. wọ́n wá pa àwọn tó ń lọ ṣamẹ́ ń bẹ̀. àwọn náà máa pé a fẹ́ dé igbó ìpara lẹ́bàá ọ̀dàn. a fẹ́ dé igbó ìpara lẹ́bàá ọ̀dàn. a fẹ́ dé ẹ̀bá ọ̀dàn. wọ́n pé gbòóyá wọ́n pé a fẹ́ dẹ̀bàdàn. a fẹ́ dé ẹ̀bàdàn. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló wá di Ìbàdàn. ló di ibi tá a mọ̀ sí Ìbàdàn. gẹ́gẹ́ bí ìtàn iṣẹ́ ìwádìí ohun àwọn òkùtàn ṣe jámọ̀. Thompson gbé mi rìnrìn àjò. torí ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú dé la wá gbàgbé. ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣe a ò ní fi ṣẹ̀ṣe sílẹ̀ torí àgbà níṣẹ̀ṣe ayẹyẹ ọdún Ifá alárágbó àti ọdún egúngún olóyè Adélékè Fágbèmí Fágbénró Àmúṣàn olúwo ìlú Ìbàrà àpèsè onífàyèwà Àwórì ọ̀tún jagunà onífàlú Ẹ̀gbá ó mà ti wọlé ọjọ́ kẹjọ oṣù kínní ọdún 2022 ńlá ìsún ọdún egúngún tí gbogbo èèyàn á ti máa wúre béèrè ohun tí wọ́n bá fẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2022 ilé egúngún agbọmọlàbí òrìṣà yóò máa jáde pẹ̀lú ijó ìlú òun orin ọjọ́ kẹwàá lọ́jọ́ ìwẹ́fà àti aráàgbò mọ́júmọ́ kẹlẹ́lẹ́ ni pábánbárì ẹ̀ lọ́jọ́ kọkànlá oṣù kínní ìyẹn January 11 2022 ọjọ́ yẹn gan-an ni ọjọ́ ayẹyẹ ọdún Ifá olóyè Adélékè Ifágbèmí Fágbénró Àmúṣàn olúwo ìlú Ìbàrà àpèsè onífàyèwà Àwórì ọ̀tún jagunà onífà Ẹ̀gbá látàárọ̀ mọ́júmọ́ àdìmúlà olúwo jọ̀gá orílẹ̀ ni yóò máa kọrin ọdún nílé Fágbénró Àmúṣàn ẹgbọ́ ta ni òmọ́lé agbọ́mọlàbí òrìṣà kó wá sọ fún ìwúrí ẹ pé 070 33 44 8143. ẹ ṣeun o olóríire o nọ́mbà tíkẹ́ẹ̀tì tó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì yẹn rèé o òdo ẹgbọ́ta ni ta ni ta ló máa fọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì méjì tí iléeṣẹ́ IAS fẹ́ fi tọrẹ fún oníbàárà ṣe ìfàjẹ́ torí níbi tí wọ́n gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì méjì ọ̀hún sí di ọjọ́ ìyíkoto gbogbo ẹni tó débẹ̀ ló ń lanu pé eléyìí ó wá pọ̀ jù ẹni tó máa fọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì ṣe ìfàjẹ́ òkú tí ì mọ̀ ó lè jẹ́ ìwọ gangan ló máa jẹ́ ẹ má wàá gbàgbé o pé bí tíkẹ́ẹ̀tì oríire tí ń bẹ lọ́wọ́ bá ṣe pọ̀ tó láǹfààní àti fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bọ̀gìnì ṣe ìfàjẹ́ náà ṣe pọ̀ tó
èyíkéyìí ilẹ̀ wa tẹ́ ẹ bá rà ẹ lè san ó kéré tán 50,000 naira nínú ẹ̀ láti jẹ àǹfààní yìí dọ̀bà. Tètè kàn sí iléeṣẹ́ IAS tó bá súnmọ́ ọ jùlọ pé 09033773189. ẹ sì kó ojúlọ́nà King City Estate IAS tuntun tá a máa ṣe ayẹyẹ ṣíṣí ẹ̀ ní January 30th. ọjọ́ yẹn gangan la máa yí koto. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìjọ Ọlọ́run ń tẹ̀síwájú bẹ́ẹ̀ sì ni iṣẹ́ ilé ìjọsìn rẹ̀ náà dúró. Hallelujah Baptist Church Àdéhùn Area Akorede Estate Olúwàtẹ̀dó Community Mile 2 Abẹ́òkúta ń pe gbogbo ọmọ Ọlọ́run síbi àjọ̀dún ọdún kẹfà ìdásílẹ̀ ilé ìjọsìn wọn. Hallelujah Baptist Church Àdéhùn Area ọjọ́ 19 oṣù kejìlá ọdún yìí ló máa wáyé 19th December 2021 ní àyíká ilé ìjọsìn Hallelujah Baptist Church Àdéhùn Area Akorede Estate Olúwàtẹ̀dó Community Mile 2 Abẹ́òkúta Ogun State bẹ̀rẹ̀ láago 10 àárọ̀ 10 a.m. olùgbàlejò ní bàbá wa nínú Olúwa Reverend Joseph Adéjàre Àjàyí. Fún àdúrà tàbí ìtọ́ni ẹ pè 0813-308-1540 0813-308-1540. ó yá ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ tún jẹ́ àjùmọ̀ kí hallelujah ní ilé ìjọsìn hallelujah. Ọlájú ṣàlàṣe. Oṣù ti dáyé tipẹ́tipẹ́. ọ̀rọ̀ pìtàn pẹ̀lú Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì ọmọ ní gẹ̀lẹ̀dẹ̀ ilé ìbára ọmọ àṣọ ìjagun. ìtàn Ìtẹ̀dó Ìbàdàn àkọ́kọ́ àti òpin ẹ̀ Ìbàdàn lágelú ọ̀rọ̀ àpátámàjà. Ká tó máa lo pressing iron nù. Ká tó máa lo pressing iron nù. wọ́n pé bó ṣe di Ìbàdàn rèé látàrí bí àwọn èèyàn ṣe ń wò pé wọ́n fẹ́ débi báyìí wọ́n fẹ́ dé igbó ìpara lẹ́bàá ọ̀dàn wọ́n fẹ́ dé ẹ̀bá ọ̀dàn wọ́n fẹ́ dé ìbàdàn wọ́n fẹ́ dé Ìbàdàn bó ṣe di pé ó di Ìbàdàn tá a mọ̀ títí di àkókò yìí rèé gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe já mọ̀. ẹ wá wò ó àwọn òpìtàn wá ní lásìkò tí ńlágelú ọ̀rọ̀ àpátámàjà tó tẹ ìlú Ẹ̀dó sí igbó ìpara lẹ́bàdàn yìí wọ́n pé Aláàfin Ṣàngó ṣùgbọ́n Olúkòso Àyànràn náà kàtà yẹ́rìyẹ́rì wọ́n pé Aláàfin Ṣàngó wọn ló wà lórí àpèrè gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Ọ̀yọ́ ńgbà náà lọ́hùn-ún. Aláàfin Ṣàngó ló wà lórí àpèrè náà ni Aláàfin Ọ̀yọ́ ìgbà náà. Aláàfin Ṣàngó sì rèé alágbára lòun náà, ọba tó lágbára ni ó lákàkì. Iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ló já mọ̀ bẹ́ẹ̀. wọ́n pé gbé Aláàfin Ṣàngó gbọ́ pé Lágelú ọ̀rọ̀ àpátámàjà òun ló dó sígbó para ló tẹ̀dó bẹ̀ wọ́n pinnu ẹ̀ dùn pé alágbára bíi tòun náà ló wà ńbẹ̀. àwọn òpìtàn wá pé látàrí ẹ̀ òun náà ló wá fà á tí Aláàfin Ṣàngó tó wá fi Lágelú jẹ oyè jagun fún gbogbo ilẹ̀ Yorùbá nígbà náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe já mọ̀. ẹ wá wò ó ìtàn pẹ̀lú iṣẹ́ ìwádìí já mọ̀ pé nígbò yá wọ́n mà ní ìṣẹ̀lẹ̀ kan mà ṣẹlẹ̀ lọ́jọ́ kan. tọ́sí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan. kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀? wọ́n já mọ̀ pé wọ́n ń ṣe ọdún eégún. àwọn eégún bẹ̀rẹ̀ sí jáde ńlọ́jọ́ náà inú gbogbo àwọn èèyàn ń dùn. wọ́n bẹ̀rẹ̀ sí jáde eégún jáde. wọ́n pé eégún olókìkí kan náà tún jáde táwọn èèyàn ń rọ̀tí lẹ́yìn kẹ̀tíkẹ̀tí. wọ́n ní wọ́n ń rọ̀tí eégún yìí lẹ́yìn. wọ́n pé eégún yìí a sáré lọ wájú a lé àwọn èèyàn lọ wájú àwọn èèyàn ó sá wọ́n pa àwọn èèyàn ó sá
eégún yìí á tún sá padà wá sẹ́yìn á tún lé àwọn èèyàn lọ sẹ́yìn àwọn èèyàn ó tún sá. wọ́n pé bẹ́ẹ̀ nínú àwọn èèyàn ń dùn nínú wọn ń dùn ni wọ́n bẹ̀rẹ̀ sí í dunnú. àmọ́ gbò máa yá wọ́n pé ẹ̀gún bẹ̀rẹ̀ sí gún eégún yìí gan lákọlákọ. àwọn òkùtàn pẹ̀lú iṣẹ́ ìwádìí wọ́n pé ẹ̀gún bẹ̀rẹ̀ sí gún eégún yìí lákọlákọ débi pé àwọn atọ́kùn ẹ̀ bẹ̀rẹ̀ sí rọ́ ọ mú wọ́n ń gbá a mú. wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí gbá eégún mú eégún olókìkí yìí bẹ́ẹ̀ ni wọ́n ń bù ú so tí wọ́n ń gbá a mú. àmọ́ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn wọ́n já mọ̀ pé níbi wọ́n ti ń gbá eégún yìí mú ìṣẹ̀lẹ̀ láabi kan ṣẹlẹ̀. ká tó máa lépo òyìnbó ń sẹ́yìn. ọ̀làjú ṣàlàṣe. bọ̀ǹgùdù náà fi ń ṣe bẹ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. ká tó máa lo cooking pot. ọ̀làjú ṣàlàṣe. ká tó máa lo cooking pot. ọ̀làjú ṣàlàṣe. òṣùpá náà fi ń ká. wọ́n já mọ̀ pé ibi wọ́n ti ń rọ̀ mú tẹ́gùn ti ń gun eégún aṣọ ìyàmọ́ eégún lórí. aṣọ ìyàmọ́ eégún yìí lórí èèwọ̀ àgbẹ̀dọ̀ irú kíre ó dìbò ló yá mi. oníkálùkù bẹ̀rẹ̀ sí sá kíjokíjo ẹ̀rù bẹ̀rẹ̀ sí bà wọ́n pé ńgbà náà lọ́hùn sí rèé. òòṣà jẹ́ nǹkan alágbára táwọn èèyàn sì bẹ̀rù òòṣà. wọ́n bọ̀wọ̀ fún òòṣà gan-an. wọ́n bọ̀wọ̀ fún òòṣà wọ́n bẹ̀rù òòṣà wọ́n bọ̀wọ̀ fún ọ̀wọ̀ wà. wọ́n alágbára lòòṣà. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sá kíjokíjo. níkàlùkù ń sàsálà fẹ́mi ẹ̀. nìbàdàn lágelú ọ̀rọ̀ àpátámàjà. wọ́n ní òkìkí yìí kàn nígbà òkìkí yìí kàn ó kàn dé ọ̀dọ̀ aláàfin ṣàngó. nígbà òkìkí yìí dọ́dọ̀ aláàfin ṣàngó pé aṣọ máa yà mọ́ igun lórí. aláàfin ṣàngó irú kí rèé. wọ́n ní inú bí aláàfin ṣàngó ó fa ìbínú yọ. ní aláàfin ṣàngó bá ránṣẹ́ sí gbogbo ilẹ̀ yorùbá pátá pé kí gbogbo wọn kó fọmọ ogun ránṣẹ́ sílùú ọ̀yọ́ kí gbogbo wọn fi ọmọ ogun ránṣẹ́ sílùú ọ̀yọ́ ó dìbàdàn lágelú ọ̀rọ̀ àpátámàjà wọ́n ṣígun aláàfin ṣàngó ó bá kógun wọ ìbàdàn àkọ́kọ́ ìyẹn ìbàdàn lágelú ó kógun wọbẹ̀ ẹ lọ jẹ gbogbo wọn run lágelú náà alágbára ni wọ́n ní gbogbo ogun ilẹ̀ yorùbá wọ́n bá ya bò wọ́n ó di bóòlù ó yá mi pàákìràkìtà ojú ogun là ń lọ ìrù ọjà paramọ́ ojú ogun là ń lọ ìrù ọjà paramọ́ ìbọn ro pòlà pòlà bẹ́ẹ̀ lògìdè ń lọ lọ́fọ̀ ń lọ lójú ogun lọ́fọ̀ ń lọ lògìdè ń lọ irọ́ àgbẹ̀ ó jà yìí pọ̀ lójú ogun. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn pé pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n pé ogun yorùbá tí wọ́n kó lọ bá lágelú wọ́n pé àpapọ̀ ogun náà wọn mà rẹ́yìn lágelú àtàwọn ọmọ ogun ẹ̀ wọn rẹ́yìn lágelú àtàwọn ọmọ ogun ẹ̀ o. àwọn òpìtàn pẹ̀lú iṣẹ́ ìwádìí wọ́n nígbà àwọn ṣẹ́gun lágelú wọn àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n ní lágelú fúnra ẹ̀
Lágelú ọ̀rọ̀ àpátámàjà àtòun àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n ní wọ́n wá sádi òkè tí òkè sì gbà wọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òpìtàn ṣe jámọ̀. Ẹ wá wò ó wọ́n ṣe sádi òkè ọ̀hún tókè gba Lágelú òun àtàwọn ọmọ ogun ẹ̀ tókè gbà wọ́n. Wọ́n ní kàkà kí àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá kí wọ́n rí Lágelú àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n ní àwọn ẹyẹlé ni wọ́n rí o. Àwọn ẹyẹlé òun ni wọ́n rí bí ogun náà bó ṣe parí rèé gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ṣe jámọ̀. Ẹ wá wò ó iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn wá ní bí Ìbàdàn Lágelú àkọ́kọ́ bó ṣe tú rèé o gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ṣe jámọ̀. Ọ̀rọ̀ pìtàn. Atótó arére gbogbo àkìtàn sọ̀kalẹ̀ ewé ẹ̀kọ́ sọ̀kalẹ̀ agbálẹ̀ ọjà sọ̀kalẹ̀ Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ̀ntà akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ pẹ́rì olójó òǹgbòdú awó jáwó lọ. Nǹkan tó béèrè ìbéèrè ẹjẹ́ sáré ṣe báyìí ká tó béèrè ìbéèrè kákọ́ lọ síbi káàdì kákọ́ mú ti káàdì yẹn ná ní pápápá kákọ́ gbìyànjú kákọ́ fáwọn èèyàn ní káàdì. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń fún wa ní bread new taste ká dúpẹ́ lọ́wọ́ wọn àwọn tó ń fún wa ní bread new taste ọpẹ́ lọ́wọ́ yín o àwọn náà tún ti kó búrẹ́dì ilẹ̀ àwọn èèyàn ó tún gba búrẹ́dì àwọn náà gba búrẹ́dì fún ọdún ní àwọn èèyàn 21 ọ̀hún náà la tó ń sọ o àwọn 21 yẹn nìyẹn náà tún kàn ọpẹ́ lọ́wọ́ yín. RSK Furniture and Company The Crest School Trust in God James Adventure Aro College ẹ̀gbọ́n àwa eléjì rẹ̀ ṣeun ẹ kú gbogbo ìgbà ẹ ṣeun àná ẹ ṣeun gbogbo ìgbà ẹ tún ṣeun tòní. Jẹ́jẹ́ Olúwaṣẹ́gun Auto Lubricator Services ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣínbọ́lá ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣínbọ́lá Papa alága First Nigeria my two branch ọ̀gbẹ́ni Idris Lawal Aluma First Nigeria Idris Lawal Aluma First Nigeria Alhaji Idris Lawal ẹ ṣeun wòlíì Ọlọ́run níṣọlá mọ́sùrù bàbá orí òkè ìmọ́lẹ̀ bàbá oní bíbélì ẹgbẹ́ bọ́ba kẹyẹ ìlú Ìbàrà lóyè Fábọ̀wálé aríbi kọ́fà oríwà Akínjọlé ẹ ṣeun olóyè Adélékè Fágbèrò Amúṣàn olúwo ìlú Ìbàrà olóyè Akínọlá Gàníhùn baálẹ̀ Housing Estate Òkè Àtà ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà ẹ kú àdúrótì olóyè Abíọ́dún Amúṣàn akín gbogbo ìlú Ìbàrà bákan náà olóyè Ilégbèdé Sẹ̀míù akọ̀gbọ́n akọ́lékótó Òkè Àtà olóyè Páyọ̀sí Bítókun Obama olórí ọ̀dọ́ Jagun Àṣọ bákan náà olóyè Káyọ̀dé Akíntúndé baálẹ̀ Ajígbáyé Òkòkò àti olóyè Adéyínká Babátúndé Rasheed baálẹ̀ Ìgò Ìjò ẹ ṣeun Alhaji Mọ̀súrù kówó pé babalájé Nata ẹ kú àdúrótì ọ̀gbẹ́ni Kẹ́hìndé ẹ̀gbọ́n wa dáadáa ẹ̀gbọ́n wa Kẹ́hìndé Ọlọ́ládé ẹlẹ́ràn ọ̀ṣọ́ ẹ ṣeun bákan náà olóyè Bánkọ́lé Owólabí àròlé Ifá balógun ìṣègùn ìlú Ìbàrà ẹ ṣeun gan-an. Ọ̀nàrẹ́bù Ìgbàláyé Wàsíù Ayọ̀délé Ọ̀nàrẹ́bù Ìgbàláyé Wàsíù Ayọ̀délé àti gbogbo ìwà foundation ẹ mà ṣeun ó yẹ já mú káàdì yẹn ẹ jẹ́ nǹkan mú káàdì ilé káàdì ẹ̀gbọ́n wa eléjì rẹ̀ káàdì ẹ̀gbọ́n wa eléjì rẹ̀ òun lélẹ́yìí ẹ̀yin tẹ́ ń lo yẹ́lò ó yẹ tẹ̀ òun rèé yẹ́lò ní òun rèé 55 29 12 54 23 95 96 884 káàdì yẹn tí ẹ̀gbọ́n wa eléjì rẹ̀ káàdì wọn òun nìyẹn ẹ já mọ́ eléyìí ẹ̀yin tẹ́ ń lo red ó yẹ tẹ̀ tíwájú ẹ̀ káàdì eléyìí tí ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣínbọ́lá ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣínbọ́lá Papa alága First Nigeria my two branch red òun rèé 10 95 12 47 15 25 86 16 káàdì yẹn ti ọ̀gbẹ́ni Fẹ́mi Ọ̀ṣínbọ́lá Papa alága First Nigeria my two branch òun nìyẹn ẹ jẹ́ kí n mú green yìí náà green yìí káàdì ọ̀gbẹ́ni káàdì Alhaji ẹ jẹ́ mú yẹn káàdì Alhaji Idris Lawal Aloma First Nigeria
alhaji idris lawal aloma first nigeria òun rèé green ní 9255 82 80 92 32 700 káàdì yẹn ti alhaji idris lawal aloma first nigeria káàdì tọ̀dọ̀ wọn nìyẹn ẹ tún jẹ́ ń tún ṣe báyìí ẹ jẹ́ ń tún ṣe báyìí ẹ jẹ́ ń ṣe báyìí ẹ jẹ́ kí n tún mú yẹ́lò yìí ẹ jẹ́ ń tún mú yẹ́lò eléyìí náà ẹ jẹ́ á tún mú eléyìí náà káàdì olóyè akínọlá ganiu baálẹ̀ housing estate òkè àtà káàdì wọn rèé òun rèé yẹ́lò ní 25 13 14 91 48 00 92 807 káàdì yẹn ti olóyè akínọlá ganiu baálẹ̀ housing estate òkè àtà òun nìyẹn ìtújà tún mú eléyìí ẹtújà múrẹ́ẹ̀dì yìí náà já múrẹ́ẹ̀dì yìí náà ká mú àwọn káàdì yẹn kí àwọn yẹn tán lẹ̀ káàdì olóyè elégbèdé sẹ̀míhùn akọgun akọ́lékótó òkè àtà káàdì elégbèdé sẹ̀míhùn akọgun akọ́lékótó òkè àtà káàdì tọ̀dọ̀ wọn lélẹ́yìí rẹ́ẹ̀dì ní 03 20 16 96 25 10 33 65 káàdì yẹn ti olóyè elégbèdé sẹ̀míhùn akọgun akọ́lékótó òkè àtà káàdì wọn nìyẹn káàdì olóyè pius ìbítòkun obama olórí ọ̀dọ́ jagun àṣọ mango rẹ́ẹ̀dì nìyẹn náà káàdì olóyè pius ìbítòkun obama olórí ọ̀dọ́ jagun àṣọ mango káàdì wọn rèé 10 38 16 80 41 88 06 22 káàdì yẹn ti olóyè pius ìbítòkun obama olórí ọ̀dọ́ jagun àṣọ mango nìyẹn ẹ jẹ́ mú ẹyọkan yìí náà kí n tún mú ẹyọkan yìí sí ká wá padà mú yòókù káàdì olóyè káàdì alhaji ọlájídé ààrẹ abúlé ṣòwò ẹ̀ka onígangan randa káàdì alhaji ọlájídé ẹ̀jẹ̀ amú yẹn ká tó mú ti káàdì ọ̀gbẹ́ni kazeem aláwẹ̀kùn àti ti alhaji mọ̀súrù kówó pé kámúlẹ̀ yìí yẹ́lò ní ti alhaji ọlájídé ààrẹ abúlé ṣòwò ẹ̀ka onígangan randa òun rèé 57 89 69 42 40 22 34 158 káàdì yẹn ti alhaji ọlájídé ààrẹ abúlé ṣòwò ẹ̀ka onígangan randa nìyẹn ó kù ti alhaji mọ̀súrù owó pé babalájé nata àti ọ̀gbẹ́ni kazeem aláwẹ̀kùn kówé road ọmọ ìfẹ́lẹ́ nation ó kù tọ̀dọ̀ wọn ṣùgbọ́n ẹjẹ́ á lọ sí ìbéèrè tá a fẹ́ béèrè ẹjẹ́ á béèrè ìbéèrè tá a fẹ́ béèrè yẹn ìbéèrè tá a máa béèrè rèé fún àǹfààní àwọn èèyàn náà láti tún dá sí i àti pé ká tún wo ẹni tí rí ẹ̀ tún máa tún wọ bodè lónìí tóun náà máa láǹfààní láti pẹ̀lú àwọn èèyàn tí yóò gba oúnjẹ ọdún òun rèé ìbéèrè yẹn rèé kí ló fà á tí wọ́n fi ń pe àwọn ìbàdàn ní ọmọ àjòròsùn kí ló fà á kí ni ìdí ẹ̀ gan tí wọ́n fi ń pe ìdí kan wà tó jẹ́ gbòógì ẹ jẹ́ n sọ bẹ́ẹ̀ ìdí kan wà tó jẹ́ gbòógì tí wọ́n fi ń pe àwọn ìbàdàn ní ọmọ àjòròsùn kí ni ìdí ọ̀hún tí wọ́n fi ń pè wọ́n ní ọmọ àjòròsùn ojú òpó yìí òun rèé 0901 246 8802 0901 246 8802 0817 920 1071. hello ta ló wà ń bẹ̀. hello Skeledi presenter. bàbá mi o. iwájú lẹ máa lọ lágbára ọlọ́run bá ẹ ò ní dèrò ẹ̀yìn. àṣẹ wà. ó ń dùn fún ibà ìkò ní padà kan fún yín pẹ̀lú ogun ọlọ́run ọba. àṣẹ wà. àtòrí ìtọ̀tẹ̀ ẹgbẹ́ wa ó lọ́mọ rí o ìṣẹ̀lẹ̀ ṣe o. ọlọ́run ni. ẹ wá nílànà ìsọnù pẹ̀lú ogun ọlọ́run ọba. àṣẹ wà. àdúrà lọ́wọ́ yín gbàdúrà ní bá a ṣe fún yín o ẹ pé ètò kò ní burú fún yín o. ẹ ṣe gan jàre bàbá wa súlè ọbádínà káṣe kámọ̀ láti rwanda ẹ ṣeun gan. hello ta ló wà ń bẹ̀. hello. hello. ẹ kálẹ́ sá o. ẹ mà kú dédé àsìkò yìí jàre. orúkọ mi ni badmus adéwálé
ọ̀gbẹ́ni Badmus Adéwálé. nǹkan tí wọ́n ṣe ń pe Ìbàdàn ní ọmọ àjòròsùn. láti ibo lẹ ti ń pè. láti àpáta níta. àpáta Ìbàdàn ó yá. tí wọ́n ṣe ń pe Ìbàdàn ní àjòròsùn ìgbà tí wọ́n tẹ ìlú Ìbàdàn dó tí wọ́n síbẹ̀ lóru tí ò sí nǹkan tí wọ́n fẹ́ jẹ òru yẹn. oh my god ó ṣe bákan. ẹ kú dédé àsìkò yìí. yes sir. orúkọ yín láti. Mákindé láti Ọbántòkò. kí lẹ pè. Mákindé láti Ọbántòkò Mákindé. Mákindé kí lẹ ń jẹ́. Ọláyínká. Ọláyínká. bẹ́ẹ̀ni. láti Ọbántòkò ó yá. ẹnì sólẹ̀. ìdíjọba ni pé ìgbà tí Dájúdú dé Igbó Ìpàrà nígbà tó kò ní Ilé Ifẹ̀. tí ó di pé. pápápá. ẹ̀rọ tí wọ́n débẹ̀ so èso ti pa wọ́n igi tí wọ́n bá èso lórí ẹ̀ tí wọ́n jẹ sùn igi òró nọ́mbà lórí ẹ̀ tí wọ́n jẹ sùn. èso ti pa wọ́n tí wọ́n ṣe ń pè wọ́n ní Ìbàdàn ọmọ àjòròsùn. ẹ ṣé àdúpẹ́. hello ta ló wà ń bẹ̀. hello ẹ kú dédé àsìkò yìí já mọ́ ẹyọ kan yìí dondo. ẹ kálẹ́. ẹ kú dédé àsìkò yìí ó yá. Adé ọba láti Ọlọ́run Tẹ̀dó. Adé ọba kílẹ̀ ń jẹ́. Adé ọba ọmọ ṣó. Adé ọba ọmọ ṣó. Yes. ọmọ ṣó ni orúkọ àwọn òbí yín òun ni sọ́ọ̀nìmù yín. Adé ọba ọmọ ṣó bó ṣe wà nínú ìwé ìdánimọ̀ yín nìyẹn. Rárá o. báwo ló ṣe wà nínú ìwé ìdánimọ̀ yín. Adéwálé ṣó. Adéwálé ṣó ló wà ń bẹ̀. ó yá ẹ sọ à ń gbọ́ yín. ìgbà tó dé Igbó Ìpàrà yẹn nígbà tó débẹ̀ lálẹ́ tí òfin tó máa jẹ igi òró yẹn ni wọ́n rí òun ni wọ́n sì jẹ sùn lọ́jọ́ ọjọ́ yẹn ìyẹn ló fi ń jẹ́ Ìbàdàn ọmọ àjòròsùn. ẹ ṣé àdúpẹ́ ṣùgbọ́n ohun tí èmi máa sọ rèé DJ Tonsi kò sẹ́ni tó gbà tẹ́mi lọ́rùn ìdí pàtàkì tí wọ́n fi ń pè wọ́n ní Ìbàdàn ọmọ àjòròsùn kò ju pé nígbà wọ́n débi ìtẹ̀dó wọn tí wọ́n débi tí wọ́n tẹ̀dó sí yàtọ̀ sí pé ó jálẹ̀ yàtọ̀ sí pé ó jẹ́ òru ni wọ́n kọ́kọ́ ni wọ́n jẹ sùn bẹ̀ ìyẹn tún kọ́ o ìdí pàtàkì ni pé lórí ilẹ̀ wọn tí wọ́n dé yìí lórí ilẹ̀ tí wọ́n tẹ̀dó sí òru ni wọ́n kọ́kọ́ jẹ lórí ilẹ̀ náà òun ni wọ́n kọ́ jẹ lórí ilẹ̀ náà ìdí pàtàkì nìyẹn ṣùgbọ́n a tún ti gbìyànjú a tún ti mú ẹni tá a tún ti wò pé a mú torí ìjọba àkókò ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo kábíyèsí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Foríadé gbogbo ọba alẹ̀ gbà pátá gbogbo yín pátápátá náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú àdúró tí Skeledi presenter ẹ kú àdúró tí adé pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ àṣà pẹ́ lẹ́nu ìṣànba jẹkupẹ́ àwọn olórí àṣìṣe ìbí kábíyèsí fún gbogbo orí adé nílẹ̀ gbà kábíyèsí fún gbogbo orí adé níbi tí àwáyé ètò yìí tó fẹ́ dé àwọn kábíyèsí fún ọba Dr. Jacob Olúfẹ́mi Ọmọládé JP Olúbàrà ti ìlú Ìbàrà kábíyèsí fún ọba Láfà Aláyà Àgbẹ̀gbádó kábíyèsí o ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò Tonsi ṣe ń pe nọ́mbà mi tí n bá pe nọ́mbà mi wọ́n á bẹ̀rẹ̀ sí béèrè oúnjẹ ọdún lọ́wọ́ mi ni o ẹ bá ń wẹ́ran bíbọ̀ kẹ́ fún mi lómi tútù. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká máa gbọ́ Sweet FM 107.1 olóyin ládùn ìròyìn.